Ẹ gbọ́ ohùn Olúwa tí Olúwa rán mi sí wa gbogbo olóore àti olùrànlọ́wọ́ mi ní oṣù kẹjọ tó jẹ́ oṣù ọjọ́ ìbí mi tá a wọ̀ lónìí. Oṣù yìí ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Ọjọ́ òní ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Àánú ó gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Oṣù yìí ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Ọjọ́ ní ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Ìgbédìde gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Ìrànlọ́wọ́ gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Ìbápàdé gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Ojú rere gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Ìbùkún ó gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Olúwa oṣù yìí ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Ọjọ́ òní ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Àánú ó gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run àyànfẹ́ tí ẹ gbọ́ mi kárí ayé, bí a ti wọ ọjọ́ òní tí ó sọ ọjọ́ kìíní oṣù titun, oṣù kẹjọ, lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun tó jẹ́ oṣù ọjọ́ ìbí mi, mo wí pé ẹ gba ìṣẹ́gun kárí ayé, ẹ gba ìrànlọ́wọ́ kárí ayé, ẹ gba ẹ̀rí kárí ayé, ẹ gba ojú rere kárí ayé, ẹ gba ìgbédìde tí yóò láyé já. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, a ò ní gbé sàárè wa lọ́sùn yìí. Èyí tó kù kí oòrùn ọdún yìí kó wọ̀ pẹ̀lú májẹ̀mú ọjọ́ ìbí mi, ọjọ́ kẹrin oṣù kẹjọ. Mo fi ránṣẹ́ sí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ohun tí a ń pè ní àṣetì, ìdádúró, àgàn àbí ikú àìtọ́jọ́. Olúwa fagilé lórí wa. Ẹ gba ẹ̀rí oṣù yìí, ẹ gba àṣeyọrí oṣù yìí, ẹ gba ìrànlọ́wọ́ oṣù yìí. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mọ́, a kí bàbá mi àti ìyá mi kóríire lóṣù yìí ní ọdún yẹn lọ́hùn. Ẹ̀yin náà gbẹ kóríire ti oṣù yìí. Ògo ni fún Jésù lókè ọ̀run. Lẹ́ẹ̀kan sí, ẹ bá mi ṣí orin yìí. Ẹ kà sọ sí ara wa. Oṣù yìí ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Ọjọ́ òní ó gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Àánú ó gbọ́dọ̀ jẹ́ tèmi tolóore. Mo ń lo àkókò yìí láti pe gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run sí ìpàdé Báńgbé Ìkan mi August edition nílùú Àkúrẹ́ ní ọjọ́ kẹrin oṣù kẹjọ tí a wọ̀ lónìí yìí. Mo pe gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé, yóò bẹ̀rẹ̀ ní aago 12 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́ tó tún forí sọjọ́ ìbí lórí ilẹ̀ yìí náà ni. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tọ́lọ́run ń lò fún mi àti ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o, mo dúpẹ́ o. Ẹ wá gbé Kristi ga nínú ayé mi ní ọjọ́ kẹrin oṣù kẹjọ tá a wọ̀ lónìí. Thank you. God bless you. Together we shall make eternity. A ó rí Kristi ká torí ikú. My name remain the same. Israel Nasiru Olúwagbémidìde. My number remain the same. 08038030562. Àkọlé ìpàdé Báńgbé ti ọjọ́ kẹrin oṣù kẹjọ yìí, ìràwọ̀ àgbáyé. Mo ń pe gbogbo ìràwọ̀ àgbáyé, òbí ìràwọ̀ àgbáyé, ọ̀rẹ́ ìràwọ̀ àgbáyé, kí gbogbo wa wá gbé Kristi ga ní oṣù ọjọ́ ìbí. Thank you. God bless you all.